ilé kọ́ tó bá ti pé ọmọdé ní. ìyá tí wọ́n sẹ́pẹ́rẹ́ ẹgbẹ́ 100 àti ká gbé ní jìnnà fọ́dún kan àmọ́ àwọn tó ti jẹ́ abilékọ wọ́n sọ àwọn lóko títí tí wọ́n fi kú ni kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó lé wa jìnnà síbàjẹ́ tó ẹ mọ̀ pé òun bá lágbájá pàtó ṣe zina ó ti ṣàkójọpọ̀ nǹkan méjì ó jẹ́wọ́ kó ń ṣe zina ó sì tún tìran zina mẹ́lòmíì pa àwọn jọ ṣe ni. ìdájọ́ ànábì sallallahu alayhi wa sallam ó náà ní pé ìyà zina nìkan ni ó jẹ àní fi ìyà wípé ó fi ẹ̀sùn zina kan lòmíì àní fi jẹ sábàbí ni wípé zina tẹ rí yẹn kò ṣeé dábàrà ẹni ṣe ẹnìkan náà ni ó bá ṣe zina téèyàn kan bá sì ti sọ pé òun ṣe zina tá a bí léèrè kí ni jẹ́ zina tó sì rálàyé rẹ̀ ṣe tá a mọ̀ pé zina náà ló ṣe lóòótọ́ èyí tó túmọ̀ sí pé abẹ́ tòun déédéé ibi tí wọ́n ti máa báyàn kọlà ojú abẹ́ wọn ọwọ́ inú abẹ́ tóbìnrin tó bá ti máa báwọn ó ti ṣe zina náà kò bá àmọ́ ṣe nǹkan kan lẹ́yìn tí abẹ́ rẹ̀ ti wọ́nú tóbìnrin báwọn ó sì tún jáde zina ti wáyé ó wá sọ pé nítorí ṣẹlẹ̀ nu òun ṣe zina ó ti tó àwa láti lò gẹ́gẹ́ bí ẹ̀rí táàtì torí rẹ̀ fi ya zina jẹ́ àbùkátà ká sọ pé ìwà títà lẹ́jọ́ ṣe ìyẹn ni kí ẹ má di bàbá karambà ni ọ̀sán ni àbí lóru sẹ́wọ̀n kó wá jẹ́wọ́ ni kì í ṣe pé lẹ́rìí tí ń jẹ́rìí lórí ẹlòmíì ó ń jẹ́wọ́ lórí ara rẹ̀ ọwọ́ òun ṣe zina ó ti tó tọ́ téèyàn kan bá ti sọ báwọn ó ti tó wa eléyìí wá sọ àsọyán ó lóun bá lágbájá ọmọ tàmẹ̀dò ṣe zina sẹ́wọ̀n kí n bẹ̀ yẹn ó tún ti kọjá lẹ́vù ìntàfífìyà zina lásán jẹ́ ó tún ti dé ipò pó tún fẹ̀sùn zina kan lómìn. ṣùgbọ́n sunnata nabi sallallahu alayhi wa sallam ó dá lórí pé ẹni tó bá ti lè sọ márùn ìyà zina nìkan láfi jẹ yàtọ̀ sí ti pọ́fẹ́sùn zina kànyà pàápàá jùlọ nígbà tá a bá po nítìǹ tá a ní ń gbọ́ ẹjọ́ ní àjọṣepọ̀ zina pẹ̀lú lágbájá tó ń ní rárá o ọ̀parọ́ mọ̀ ni wọ́n ló ti tó wípé ńgbà tó ti sọ wípé òun àti ẹnìkan àwọn jọ ṣe zina kákan fìyà zina lásán jẹ́ ká má tún fìyà ọ̀parọ́ zina mayàn ká má fi jẹ́ nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà zina ò ṣe é dá ṣe èyí tó sì tún wọ́pọ̀ ni pé ẹni tí wọ́n jọ ṣe zina tóun wò yí pé yóò bò ẹnìkan kan ò ní gbọ́ tó padà wá mọ̀ yí pé ẹni táwọn jọ ṣe zina ti tú òun fó kí lẹ rò pé yóò ṣe níyàn lẹ́fù tí ọ̀fẹ́ jìyà sẹ́mi pé yọ parọ́ náà ni pé ọ parọ́ mọ́ mi ni ọlọ́run ní parọ́ mọ́ ọ sì wá ń parọ́ mọ́ olúwa rẹ̀ sọlọ mọ́ parọ́ mọ́ ẹ̀ yóò bá lẹ́fù so eléyìí túmọ̀ sí pé òun máa wọ́nà láti yọra rẹ̀ kó má bàa jìyà. ọwọ́ nínú hadithi Sahal ibn Sa'din as-Sa'idi radiyallahu anhu wọ́n ní ọkùnrin kan ó wá sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sì jẹ́wọ́ pé òun bá obìnrin kan pàtó ní àjọṣepọ̀ ọ̀dàkọ rẹ̀
Ànábì sallallahu alayhi wa sallam ó sì rán èèyàn lọ bá obìnrin yùn wọ́n sì bí léèrè nípa pé ń gbọ́ ìwọ àti lámáì ẹjọ́ ní àjọṣepọ̀ zina fa ankarat an takuna qad zanat obìnrin yìí wá fà kíkọ́rí ọkọ̀ jálẹ̀ pòun ṣe zina ń tò tán Ànábì sallallahu alayhi wa sallam wọ́n fi ìyà zina jẹni tó jẹ́wọ́ pò ń ṣe zina wọ́n sì fobìnrin sílẹ̀ wọ́n ò fi ya pọ́parọ́ zina mọ́bìnrin yẹn jẹ́ nítorí léèyàn lẹ́vù kí lẹ́yìn fẹ́ kó tún ṣe sọ pé àṣírí tọ́lọ́ ń bò òun á lọ tù ara tèmi ọ̀rẹ́ gbà náà là ṣe kéde pé a fẹ́ ṣe zina o ẹni tó bá fẹ́ lọ sòfófó lọ sí o mo rò pé yé ṣe ìwọ iná lọ ọmọ ẹni tó jẹ yó tó ọmọ pé yà ń wú ọ jẹ dípò kọ́ sọ pé wọ́n ṣe zina o tún alẹ́ ní báyìí lọ́ọ́ bá ṣe zina karamba ni tọ́ ìdájọ́ yìí ó ṣàkójọpọ̀ nǹkan méjì alákọ̀ọ́kọ́ òun náà ní pọ́kùnrin tó ti jẹ́wọ́ pò ń ṣe zina yìí yóò jìyà rẹ̀ kódà kó ṣe kóbìnrin yẹn ọjà ń rọ onízì náà ṣẹlẹ̀ ìwọ ń ṣe rànran ni ìwọ tó ti sọ pé wọ́n ṣe zina ó ti tó wà ẹni tó jẹ́ alájọṣepọ̀ rẹ tẹ́ ẹ jọ ṣe zina òun ní kò ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wá. Abu Hanifa rahimahullah atọ́mákèrè Abu Yusuf rahimahullah àwọn sọ pé àní fi àjẹ torí pé pátínà rẹ̀ nínú zina ti sọ pé kò ṣẹlẹ̀ ó lè jẹ́ pé eléyìí ó ń ṣèrànràn ni ìrànràn báwo so ẹ mà ẹbí èèyàn ni gbogbo wa èèyàn ò ní fẹ́ àwọn nǹkan tí ó kọ dínà kọ jẹ́wọ́ pọ̀ lẹ́ni tí ò jẹ́wọ́ wọ́n máa pe àkọ́kọ́ òun ọ̀fẹ́ jẹ gba ẹlẹ́ẹ̀kejì òun ọ̀fẹ́ nǹkan tí ó bo kò ń jẹ́ láàrin àwọn èèyàn ipò náà ṣe zina ṣùgbọ́n kò burú o adìẹ tó su tí ọ̀tọ̀ ara ta lọ́wọ́ ara rẹ̀ lọ́wọ́ ẹ̀bùn ló ṣe zina ní ìsìtì ń sọ pé òun ò ṣe tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà kọ́ wá bí ó ṣe pa fáìlì rẹ̀ mo rò pé yé wa òun ló ṣe ra rẹ̀ ẹni tí wọ́n ti fọ̀ mọ́ láyé wọn ò tún ní fi bíléèrè máa ń tiẹ̀ kò ní sínú ìwé iṣẹ́ rẹ̀ kó ṣe zina eléyìí ń má àfi tó bá tún ṣe mí torí pé Ànábì sallallahu alaihi wasallam ti sọ ó dárúkọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tí ìyà ńlá ń bẹ fún wa tọ́lọ́n sì ti dárú ìyà tá a fi jẹ wọ́n ó lẹ́nikẹ́ni tó bá ṣerú àwọn ẹ̀ṣẹ̀ yìí tó ṣe pé zina náà ń bẹ nu wa tó bá ti lè jìyà rẹ̀ láyé fa huwa kaffaratun lah yóò jẹ́ pẹ̀sẹ̀ rẹ̀ fún àmọ́ tó bá kùnà láti jìyà rẹ̀ láyé fa huwa tahta al-mashi'a yóò máa bẹ lábẹ́ bọ́lọ́n bá ti ṣe fẹ́ tó bá wọ Ọlọ́run yóò ṣàmójúkúrò fún tó bá wọ Ọlọ́run yóò fi ìyà rẹ̀ jẹ tó yóò máa bẹ lábẹ́ bọ́lọ́n bá ti ṣe fẹ́ ń jọ gbẹ̀ndẹ̀ al-qiyam. ìdájọ́ kejì òun náà ní pé àní fìyà pé ó fẹ̀sùn zina kan obìnrin tí wọ́n jọ ṣe zina àní fi jẹ́ àti mọ̀ pé èèyàn ò lè dá bára rẹ̀ ṣe zina ẹnìkan iná ni wọ́n jọ ṣe so ń gbọ́ bá wá ṣẹlẹ̀ wípé ẹni tí wọ́n jọ ṣéun ìgbà tó ń dá akọ pẹ́ ní báyìí la jọ ṣe tó ń ti sọ pé èmi ò ṣe zina ń tèmi ó yẹ kó wà lábẹ́ pé wọ́n parọ́ zina mani a sì mọ̀ pé ìyá wọn parọ́ zina mẹ́yàn náà ní kíni 100 ẹgba 100 ẹgba ní ìṣeré so tẹ́ bá fi 100 kún 100 àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó ti di kínu ó ti di 100 èèyàn gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ ọlọ́sùn ló lè dìde dúngbò jí láìsùn tí ẹ bá jẹ 100 ẹgba àfa ẹ̀yìn rẹ̀ ọ̀kan kó láìsí
kọ́rọ́rùn torí ẹ̀ ṣẹ̀ríà ní ẹgbà kíní ọ̀jẹ̀ ti zina tí ó bá ti níyàwó tẹ́lẹ̀ ìyá zina nìkan ní ọ̀jẹ̀ tó bá yẹ kó ti níyàwó aṣọ lóko àmọ́ ìyá pọ́parọ́ zina mayà wọ́n mú kó fún torí ṣẹ̀ríà kò lè jẹ́ yíyọ ẹlòmíràn mọ̀ pé nǹkan tí ò bá ti bá làákà ìta àwọn ọmọ àwọn ò ní gbà nínú ṣẹ̀ríà á sọ pé làákà ẹ̀yìn wo gan ni sẹ́nìkan bẹ́ẹ̀ nu wa ti ń sọ̀rọ̀ rẹ̀ adúpọ̀ ìfọlọ́ ẹ̀ máa nú rò tí wọ́n bá sọ pé gbogbo ọ̀rọ̀ tó bá nu ṣẹ̀ríà tí wọ́n bá làákà ìwà mọ́ àwọn ò ní gbà àwọn á sọ pé kí ni làákà rẹ̀ yẹn wà percentage wo ni làákà rẹ̀ over 100 naam torí di eléyìí bóyá sọ máa ń wọn làákà àwọn èèyàn gan ọ̀pọ̀lọpọ̀ làákà yìí ti ń sọ̀rọ̀ eléyìí àwọn tí ń sọ̀rọ̀ eléyìí ọ̀pọ̀lọpọ̀ wọn làákà yìí wọn over 100 ó lè má wọn 7 torí Yorùbá sọ pé alára ní gbáraga iná nìtumọ̀ pé tí ọba ti bá làákà yìí ti wà mú ìwọ wò taniọ́ ọ̀rọ̀ ṣẹ̀ríà ọba ní tí ọba ti bá làákà yìí ló ń gbé ká làákà yìí bíi ta díẹ̀ pé tí ń ṣe ta díẹ̀ tó dàgbà oró má díẹ̀ rọlá sí. so torí ìgbà tí ọba sọ pé tí ọba ti bá làákà yìí ti yín mu ẹ̀rí ké sẹ́nìkan á sọ pé ní ìsìnìjókòó yìí pé ẹnìkan ọ̀gbọ́n tó mi sẹ́wọ́n pé gbogbo ọmọ rẹ̀ rìn ok fọgbọ́n náà hàn wá tó ọkàn sí àwọn kìnnì kankan ọgọdùgbà tilẹ̀ sì máa lọ sẹ́wọ́n pé bí sẹ́nìkan ti dúró lẹ́nìkan ti bẹ̀rẹ̀ bọ́lọ̀ ń ṣe dá wa torí ẹ̀ gbogbo làákàyè tó bá pé ọ̀sọ́nà tó fi lè ta kò fi ọlọ́ làákàyè kan máa ti sọ pé kíní kan ọba làákàyè mi kò làákàyè wọn pé ni àtún adúpẹ́ ẹnu làákàyè ńlá tún ti gbọ́ pé làákàyè òun kọ́ ó fail torí de eléyìí ẹ̀yẹn wò ní ìsìn ṣẹ̀ríà sọ yìí pé by the time tí wọ́n bá sọ pé ìwọ àti lágbájá pàtó lẹ́jọ́ ṣe zina nínú làákàyè tiwa kí ló yẹ kó ṣẹlẹ̀ ọ̀yẹ̀ kí wọ́n gbẹ̀tọ̀ fẹ́ lẹ́tọ̀ ni àbẹ́ẹ̀kọ́ ni wáì tó lè parọ́ mọ́ mi tó wà lọ free àbí làákàyè tí kí ni ọ sọ ẹ sọ yìí pé ó ti fẹ́ bá yín ló kọjẹ́ ọ̀yẹ̀ kí sẹ́rí ọba yín gbẹ̀tọ̀ yín ntí làákàyè sọ nítorí pé òun ṣe zina gbọ́ pé lòun ṣe zina sá there is another side ó ṣe kí ni ọ̀parọ́ mọ́ tẹ́lá sì gbẹ́ tó ń fóun òun fa ẹ̀yìn àtòun sí kóòtù ọlọ́run náà là ń sọ yìí kóòtù ọlọ́run sọ pé yóò jìyà zina tó jẹ́wọ́ rẹ̀ lórí ara rẹ̀ kò ní jìyà wípé ìwọ àtòun lẹ́jọ́ ṣe zina tó fẹ́ hàn pé irọ́ ni lábẹ́ pé wọ́n lọ sọ pé kò rí bẹ́ẹ̀ mo rò pé yé wa lábẹ́ pé wọ́n lọ sọ pé kò rí bẹ́ẹ̀ ṣẹ̀rí àtún wá wò pé tẹ́lẹ̀ náà mi èèyàn kí ni ọba sọ kí ló wọn bá sọ because kìí ṣe pé ẹjọ́ agree pé jẹ́ àlọ́ túra wa fún kí wọ́n fọ̀ wá mọ́ wọ́n máa wò pé kí lọ jẹ́ yóò gan-an tó fi wá ṣe báyẹn nobody saw us níìsì wọ́n lọ sọ ọ̀gbádùn ni mo rò pé yé tó bá kúra rẹ̀ tó bá pa láwọn kámẹ́rà tí wọ́n bá wà yà wọ́n njẹ́ sọ fún un àmọ́ tó bá ti dọ́dọ̀ tí wọ́n mi ò ṣe zina òun lọ́ọ́ mọ zina tó ń ṣe mo rò pé yé tábà ní àwọn èyí tá a tún rí inú kámẹ́rà yín kọ́ pé èèyàn jọ èèyàn méjì la wáyé so yóò bá lẹ́fù nù pé èèyàn lọ́wọ́ àjọ yẹn wú ọ̀kan náà ni eléyìí túmọ̀ sí pé ẹ dákun ẹ wò wò bí sẹ̀rí àtúnṣe wa yọ pé ẹni tí òun padà sọ pé rọ́ọ̀lọ́ pamọ́ òun possibility kọjú òdodo lọ́pọ̀ jù torí pé a single person kò lè dá ṣe zina
but a ti mọ̀ pé sí ọmọ èèyàn òun náà kí tílẹ̀ bá ti ká má lọ́fẹ̀ẹ́ yọra rẹ̀ pé mi kọ́ ṣẹ̀rí àwa ni rárá a ní fi ìyá eléyìí tún jẹ ọmọ ó ṣe ọkàrí fún jíjẹ́wọ́ tí wọ́n jẹ́wọ́ pé ó ṣe zina o fi eléyìí lẹ̀ ìpàdé dàláìrà yawma tubla sarair gbogbo ń tá gbé pamọ́ ọjọ́ tó lọ́n ó tù síta sẹ́wọ̀n kéńjọ́ tó wá kéèyàn máa fọ́yàn létí ni ó sùn máa ń jọ gbẹ̀ndà kìámà ló kó fọ̀tì fún ṣé bó dínà láyé ṣébi ní clear àbí bẹ́ẹ̀ kọ́ sàmọ́ wọn gbára wọn létí wọn fúnra wọn lọ́rùn kọ́dà ní búra wa kó rò pé nǹkan tó kẹsẹ̀lẹ̀ fanfọ̀ wà ìpè ṣẹ́bẹ́yìn náà lẹ sùn wá lọ́nà láyé àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ń gba wájú wa bá wa ẹ̀ ń gbẹ̀yìn wa bá wa ọ̀tún àtòsí ẹ̀jẹ̀ agbádùn ẹni ká ṣe ń tà ṣe kú tọ́sọ wá dọ̀ máa ná pé ńlá fi sórí rẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni wọ́lọ́ ìyàtọ̀ jẹ́ lọ́pọ̀ tiwa ní kò bá wa fún wa àwọn kìíní burúkú tó kó bá wa ni mo rò pé yé wa but àwọn náà wọ́n sọ pé ẹ má wulẹ̀ dààmú ara ṣe báwo àtẹ̀yìn náà nù jà á nà màlá wa ẹ má kò need gbogbo eléyìí tẹ́ fẹ́ máa ṣe there is no need for it subhanallah ṣe ìjọ tí àwọn ọmọ wa fún wa lé sí ìgbékun mi là ń retí táàfi tètè mọ̀ pé lágbájá fẹ́ bà tèmi jẹ́ ni ẹ̀rí pé ẹni tí ó bá ti èèyàn jẹ́ wàláhì kìí yáàyàn ẹ̀rí láàárọ̀ ẹ̀rí lọ́sùn ẹ̀rí lóru kpananan à ń bolo tún wà báyìí náà rí ọ̀rẹ́ wa àbí bá mọ̀ ń bọ̀ wá bọ̀ ọ́ pa mi nù torí kò fẹ́ bà tiẹ̀ jẹ́ ni yóò bá lọ sọ pé akóbára wọn fún èyí ara wọn torí ẹ̀ ìwọ náà sì ti fura ọ̀rẹ́ yìí ń kọ́ mi dáadáa eléyìí àìdáa ni ń kọ́ mi ẹ tètè máa yẹra fún wọn torí àmọ̀gbà tí kú ń bọ̀ ó dàbí àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ wa tá à ń dáná ní àmọ́ àwọn dáadáa ẹ jẹ́ àmọ́ tètè fi wọ́n lẹ̀ torí àmọ̀gbà tí kú ń bọ̀ because àwa fẹ́ wọ àlùjánnà là fi ń ṣe Islam àfẹ́ wọná là fi ń tẹ̀lé ta Nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó àdìsí kan tún wà eléyìí tó ṣe pé Abu Dawud wọ́n gbé jáde nínú tírà wọn látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma wọ́n ní arákùnrin kan wá bá Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá jẹ́wọ́ pé òun ṣe zina pẹ̀lú obìnrin kan ó jẹ́wọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin Ànábì wa nà ní 100 ẹgbàá nítorí pé ọmọge ni kò tíì níyàwó rí wọ́n ní lẹ́yìn rẹ̀ l'Ànábì wa ní kó lọ mẹ́rìí wá tí ó fi hàn pé òun àti obìnrin yẹn wọ́n jọ ṣe zina obìnrin bá ní irọ́ ló pa mọ́ o wàláhi ya Rasulullah wọ́n fọlọ́n búra ẹ̀rẹ́ Ànábì wọ́n bá tún nà ní ẹgbàá pọ́parọ́ zinamobìnrin 100 ẹgbàá. Hadithi yìí mọ̀ pé bí màá ṣe rí nu màtá sọta alákọ̀ọ́kọ́ tá a ní ìyá zina lásán lọ́ọ̀jẹ̀ ìyá pé ẹni tẹ́ ẹlẹ́jọ́ ṣe zina ní kò ṣẹlẹ̀ tó ti wá dàbí ìgbà tó parọ́ ma alóòní jẹ́ báwo wá làdísì míì tó tún wá sẹ́wọ̀n pé ńgbà tí wọ́n bá ń sọ pófin Ọlọ́run ní nǹkan báyìí àwọn kan wà táwọn ò níṣẹ́ tí wọ́n àsìgbẹ́sìn Ọlọ́run ọba yé dáadáa àmọ́ ìdí ká máa ṣe fàǹfà làwọn tẹ̀bàtì ni wọ́n jókòó tì làwọn máa sọ pé tó sọ àṣìṣe ní ìsọkúsọ ni àṣìṣe ní ìsọkúsọ ni mo rò pé yé wọn kọ àìbádìí sì ní lọ́dọ̀ Abu Dawud ok kò burú Abu Dawud gbà wá ẹjẹ á máa bá a lọ. tọ́ Al-Imam An-Nasa'i rahimahullah wọ́n sọ nípa àdìsí wọ́n ní hadha hadithun munkar. هذا حديث منكر الحديث المنكر هو الحديث الضعيف المخالف للحديث الصحيح حديث تولي تتقوي تفسرين له
nínú wọn ń pè ní hadithun munkar síbẹ̀ tí ilé ìtọ́fẹsẹ̀ rinlẹ̀ tó ti síwájú wípé wọ́n fìyà zina lásán jẹ ni wọn ò fìyà wípé ọ̀parọ̀ zina mẹ́ni tí wọ́n jọ ṣe wọn ò fìyà rẹ̀ jẹ torí rẹ̀ hadith yìí munkar. wọ́n ní wa fi isnadihi al-Qasim ibn Fayyad al-Anbari wọ́n ní nínú àwọn ẹni tó gbà wá láti rí al-Qasim ọmọ Fayyad al-Anbari as-San'ani ọmọ Yemen takallama fihi ghayru wahidin àwọn olùmọ̀ tó pọ̀ ni wọ́n bẹnu àtẹ́lù irú rẹ̀ bẹ nínú àwọn ẹni tó gba ẹ̀gbà wá wá àfi kí ẹ̀gbà wá yẹn kọ́ láàyè àwọn tó kó bá nù àwọn náà kó bá ẹ̀gbà wá yìí. wa qala Ibn Hibban olùmọ̀nlá tó náà ní tírà sahih tààmàtí sahihu Ibn Hibban wọ́n ní batala al-ihtijaj bihi fífi sẹ̀rí gan ti ẹ̀rá yìí fífàdí ti sẹ̀rí kọ̀ra yìí torí ẹ̀ kò sẹ́rí kan tó fẹsẹ̀ rinlẹ̀ tó sọ yìí pé nígbà tí ẹnìkan bá ti jẹ́wọ́ pé òun bẹ́ẹ̀ nìkan pàtó ṣe zina yóò jìyà zina tiẹ̀ yóò tún jìyà pọparọ́ mọ́yàn tó ń tì bá ní kò ṣẹlẹ̀ kò sí. ẹ̀jẹ̀ tún wà títí mi tó náà fẹsẹ̀ rinlẹ̀ onáàní tó ṣẹlẹ̀ ikọ́kùnrin kan wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n á sọ fún ànábì pé ìyàwó ó ń ṣe àbí ọmọ òun yìí ó ń ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó eléyìí ó wá bá ìyàwó rẹ̀ ṣe zina olùkọ́ yìí náà rí ara burú ọmọ ọ̀dọ̀ nufa látàrí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ìwà àtìyàwó rẹ̀ tẹ̀ wọ́n á fà ṣé ká gbọ́ ọmọ ọ̀dọ̀ ni àbí ká má gbà èmi à ń bí ṣé ká gbọ́ ọmọ ọ̀dọ̀ àbí ká má gbà báyìí ẹ lè dáhùn ọmọ ọ̀dọ̀ lọ́kùnrin ṣé ká ẹ gbà ni àbí ká ẹ má gbà wọ́n gbà wò wọ́n yé sí nànàró wọ́n yé sí pẹ̀ nàró fábùkì gbà wò ìwọ ló kọ̀wé ń parí láti ayé ànábì sallallahu alaihi wasallam ó lọ mọ àmì ń sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó eléyìí lọba bá ṣe zina tó wọn á béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ á sọ pé màá fi àwọn àgùtàn bíi 100 màá fi ra ọmọ mi padà òní òní jẹ́ kí ìyà jẹ ìpẹ̀sẹ̀ rẹ tiẹ̀ nu wọn á ní màá béèrè lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam sọ pé gbogbo àgùtàn rẹ lọ gbà padà sórí ọmọ rẹ yìí báyìí màtó ẹ pọ mage ni kò tí ì níyàwó rí yọ jẹ gbọgọrùn àgbè pamọ́ fọ́dún kan ìwọ Unais ó fi àfẹ̀mọ́júmọ́jí lọ báyàwó eléyìí fa in aqarrat farjumha tó bá fi lè jẹ́wọ́ pé zina ń ṣẹlẹ̀ sọ lóko tí ó fi kú. ànábì ọ̀wá sọ pé tó bá ní kò ṣẹlẹ̀ ajẹ́ pé wọ bàbá yìí ó gbé débẹ̀ mo rò pé yé wa sọ pé bàbá yẹn ó sọ pé ọmọ òun ó ṣe zina pẹ̀lú ìyàwó eléyìí ọmọ sì ń bẹ́ ń dùn ọmọ sọ pé bàbá parọ́ má mi ni ló fi jẹ́ pé ìjẹ́wọ́ bàbá nígbà tó ọmọ wà ń dùn tí ọ̀já bàbá ń rọ́ ìjẹ́wọ́ ọmọ ni ìdí inú tí wọ́n fi sọ nǹkan tí ó jẹ ọmọ níyà ṣùgbọ́n ìyàwó eléyìí tí wọ́n bá ṣe zìnà ọkọ ní bẹ́ńbẹ́ ọkọ òun ò lè sọ kọ́sẹ̀lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó náà ń gbọ́ ní gbọ́ ọ̀rọ̀ sì ti ní í ṣe pẹ̀lú ìyá nìsín ìyá tí ó mẹ́mi lọ wọ́n á ní wọ Unais sílẹ̀ bá ti má àfẹ̀mẹ́júmọ́ ni kò ti lọ bá ìyàwó eléyìí tó bá fi lè jẹ́wọ́ pé zina ń ṣẹlẹ̀
sọ́lókò títí tí ó fi kú subhanallah eléyìí túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam sọ pé tí ó bá wá jẹ́wọ́ ajẹ́ pé ẹ parọ́ mà ẹ gbà wọ́n sọ bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé gbogbo tawil gbogbo tafsir tá a bá fẹ́ ṣe tá a fẹ́ gbìyànjú ká ti kọ́kọ́ rí i pé kò sẹ́rì lórí ní tá a fẹ́ gbìyànjú lórí ẹ̀ ìdí tí ìyànjú ó fi jẹ́ ní tó wúlò nù tá a bá wá gbìyànjú tí ìyànjú wa bá ṣe déédéé tọ́lọ́run àgbàládá méjì tá a bá gbìyànjú tí ìyànjú ò ṣe déédéé tọ́lọ́run àgbàládá ẹ̀yọ̀kan ládàá ìyànjú a sì ní gbẹ̀sẹ̀ pé ìyànjú ò ṣe déédéé eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ mọ̀ kí tá a bá ka gbogbo àwọn àdìsí yìí níta àmọ́ sọ náà ni pé ọ̀jẹ̀ gbọ́gọ́rùn àgbè ọ̀pọ̀ amọ́fọ́dún kan tá a bá tún lọ́ọ́ bí obìnrin tó lẹ́jọ́ ṣe zìnà pínrín tó ń bá ní rọ́ọ̀nì ó tún jẹ gba pọ́ parọ́ ma so eléyìí ò ṣe déédéé o èyí tó ṣe déédéé ni pé kò ní jẹ ẹgbà pọ́ parọ́ ma eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ wáyé o gẹ́gẹ́ bá ti ṣe máa ọjọ́ òní táwa wà nínú rẹ̀ yí báyìí nínú oṣù Dhul-Hijjah òun jẹ́ ọjọ́ ẹlẹ́kẹrin àbọ̀jọ́ ẹlẹ́karùn nínú oṣù Dhul-Hijjah bàtí ọ̀la Jumu'ah tí ó jẹ́jọ́ ẹlẹ́kẹfà As-Sabt tí ó jẹ́jọ́ ẹlẹ́keje Al-Ahad tí ó jẹ́jọ́ ẹlẹ́kẹjọ nígbàtí yawmul ithnain yóò jẹ́jọ́ ẹlẹ́kẹsàn yawmu Arafah ọjọ́ tó ga jù nínú ọdún gẹ́gẹ́ bí àdìsí kan ti ṣe tọ́ka sí ọjọ́ tí ó tẹ̀lé òun náà lọ́jọ́ kẹwàá yawmun Nahar ọjọ́ tó tún ga jù nínú gbogbo ọjọ́ ọdún gẹ́gẹ́ bí àdìsí míì bó ṣe tọ́ka sí àwọn àdìsí méjèèjì ló mú ni mà wípé àwọn ẹ̀rí tó ti wá lórí ipá àwọn ọjọ́ yìí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah làwọn ọjọ́ tó ga jù àwọn ẹ̀rí yẹn kìí ṣàwọn lásán ẹ̀rí mi tún kún ẹ̀rí tó sọ fún wa pé ọjọ́ àràfà lọ́jọ́ tó ga jù àti tó sọ fún wa pé ọjọ́ ọdún lọ́jọ́ tí ó ga jù torí àtijọ́ àràfà àtọjọ́ ọdún inú ọjọ́ mẹ́wàá yìí ni wọ́n wà wáyé o ẹ jẹ́ ká wá ààyè láti rí dáadáa púpọ̀ sí nínú àsìkò yìí kó tó di pọ́ lọ mọ́ wa lọ́wọ́ ẹ rí gbogbo ọjọ́ ayé eré ló máa ń sá kéèrìn níjọ́ náà là ń pé oṣù Dhul-Hijjah fẹ́ bẹ̀rẹ̀ ó ti di 5 lónìí bí eré bí àwàdà a ti wà ní òrujọ́ kẹfà tọ́ tí ó tún fi di pé ọdún tún dé ọdún náà tún lọ kọ́lọ̀ ẹlẹ́dàá kó jẹ́ kí ọdún náà bá wa láyé kó bá wa láyé kó bá wa ní dẹ̀ra. akramakumullah bíyàn bá ti jẹ́ pé èèyàn ṣe sùyàmù kankan tẹ́lẹ̀ náà nínú oṣù Dhul-Hijjah yìí ká gbìyànjú láti rí i pé a ṣe ti jọ Àrafà nítorí pé Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní àwọn ń tọrọ pé kọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa kó fi sùyàmù yìí kó fi máa pèsè ọdún méjì rẹ̀ ọdún tó ti lọ àtọdún tí ń bọ̀ ọdún tó ti lọ àtẹ̀yí tí ń bọ̀ sẹ́wọ̀n pé èyí tá a wà ń bẹ̀ yìí náà nìsín tó bá ṣe sùyàmù àràfà ọdún tó kọjá wọ́n ti pèsè rẹ̀ fún ọ torí wọ́n lọ́dún tó ti lọ àtẹ̀yí tí ń bọ̀ sẹ́wọ̀n pé léyìí tọdún yìí ń bọ̀ lẹ́sìn àbí òye wa aha so ọ àgbẹ̀ àwọn tó tá a wà ń bẹ̀ ńkọ́ àná òun ti lọ wọ́n ti pèsè rẹ̀ fún ọ lọ́dún tó kọjá tí wọ́n bá ṣe sùyàmù ìjọ àràfà yìí torí ẹ̀ ẹ ká gbìyànjú láti rí i pé ọjọ́ àtìní tí ń bọ̀ ya ṣe sùyàmù rẹ̀ ẹni tó bá ṣe sùyàmù rẹ̀ yóò da púpọ̀ kẹ́ láníyàn méjì fún àníyàn fẹ́ ṣe sùyàmù ọjọ́ àtìní tó ti jẹ́ súnà tá a ti mà tẹ́lẹ̀ àti àníyàn fẹ́ ṣe sùyàmù jọ Àrafà
eléyìí jẹ́ ti àwa tá a bá sí ní Àrafà tá a lọ sí hajj tá a wà lé á sì síyàmù ọjọ́ Àrafà yìí. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sì fi hàn wá ó wí pé afdalu du'a du'a'u yawmi Àrafà wa khayru ma qultuhu ana wan-nabiyyuna qabli la ilaha illa Allah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir. àdúà tó lọ́lá jù làdúà ọjọ́ Àrafà. ohun tó sì lóore jù tèmi àtàwọn ànábì tó ṣíwájú mi tá a ṣe ládùúgbò lọ́jọ́ Àrafà wọn náà ní gbólóǹtẹ̀ gbọ́n yẹn la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir. tẹ́lẹ̀ ìbáyé wa àwa tá a sí ní Àrafà náà kódà kó ṣe pé ààyè ṣí sílẹ̀ fáwọn yẹn láti lọ sí hajj àwa tá a bá lọ sí hajj náà gbogbo bíkíbi tá a bá wà lọ́jọ́ Àrafà àdúrà ọjọ́ Àrafà yìí náà á máa ṣe lọ́pọ̀lọpọ̀. la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir. àmọ́ péjọ Àrafà kò sí fún wa o ìgbà tá a bá ti lọ sí hajj. wọ́n máa ń pè ní at-ta'rif lédè Lárúbáwá kò sí fún wa ẹni tó lọ ṣe hajj ni wọ́n máa péjọ ní Àrafà so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tó lọ́jọ́ Àrafà yìí à ń fẹ́ kọjá pé láti àṣùbà ọjọ́ Àrafà iná láti máa ṣe at-takbiratul muqayyadah Allahu akbar Allahu akbar Allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. لا تأسباج عرفة أما سبيل لين بقو الصلوات المفروضة هذا سبيل أجادو أجاك جادو أجاك تادو أجاك يادو أدادو لين صلاة العصر. àwọn ẹgbàá wá wá lóríṣiríṣi látọ̀dọ̀ àwọn sàhábà wípé a máa wí àwọn gbólóhùn yìí bá ti ṣe wí yẹn lẹ́yìn àwọn sọ̀làwàt eléyìí tá a pè ní at-takbiratul muqayyadah. apá kan ni wọ́n sọ pé yóò máa bẹ̀rẹ̀ láti àṣùbà ìjọ Àrafà tọ́jọ́jọ́ àtìní lọ́dún yìí tẹ́bá ti ṣàṣùbà ìjọ Àrafà yẹn tán láti bẹ̀rẹ̀. ìgbà tí àwọn míín sì sọ pé ńṣe ni ó bẹ̀rẹ̀ lẹ́yìn sọ̀làtul zuhur lọ́jọ́ ọdún ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jù òun náà lè tọ́ sọ pé lẹ́yìn àṣùbà torí gbogbo ọ̀rọ̀ àwọn sàhábà ni ṣùgbọ́n ètí ọ̀rọ̀ tiẹ̀ wá lọ́nà tó nípọn lágbára jù òun náà lẹ́ni tó sọ pé ó bẹ̀rẹ̀ láti ẹ̀yìn àṣùbà àjọ Àrafà òun náà ni Ali ibn Abi Talib radiyallahu anhu. ilé báyìí wa a jẹ́ pé a máa wí àwọn gbólóhùn gẹ́gẹ́ bá ti ṣe wí ọjọ́ ọdún ọjọ́ ọdún ni awọ aṣọ àti dá a sì wẹ̀ a sì gbìyànjú láti lọ sí Eid gbogbo bá ń ṣe lọ Eid Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd. bẹ́ẹ̀ náà la máa wí tá à ń bá tún darí bọ̀ torí takbiratun mutlaqa ó tún ṣẹ́kù bí takbiratun muqayyada bó ti ṣe bẹ̀rẹ̀ láti ẹ̀yìn àṣùbà sọ̀láàtù alfajr lọ́jọ́ Àrafà. tọ́ ilé ìjẹba ọ̀nà tẹ́ bá gbà lọ Eid ẹ pààrọ̀ ọ̀nà tẹ́ ń bá ń padà bọ̀ láti tẹ̀lé súnà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹni tí ó bá paléyà ìkánná rẹ̀ irun rẹ̀ àti awọ ara rẹ̀ ọ̀gbọ̀dọ̀ fọwọ́ kàn láti ìgbà tó so Dhul-Hijja tó ti bẹ̀rẹ̀ títí tẹ́ fi pa ẹran léya yín tẹ́ bá ti wá pa ẹran léya yín àjẹpẹ́ lẹ́yìn rẹ̀ ẹ lè gé ìkánná ẹ lè gé tẹ́ bá fẹ́ nínú irun yín yàtọ̀ sí irùngbọ̀n yín. bákan náà awọ tí máa ń yọ yín lẹ́nu tó ti yanu sílẹ̀ níbìkan ẹ lè gé
eléyìí jẹba Ibn Umar radiyallahu anhuma wọ́n ní máa ń ṣe àwọn èèyàn lójú kòkòrò tó bá ti parí sọ̀láàtùl Eid ẹni bá fẹ́ gé kaná kó gé ní ìsìn o ẹni táwọ̀ rẹ̀ kan bá ti ya tó fẹ́ gé kó gé ní ìsìn o ẹni tó jẹ́ pé fẹ́ dínrún mú rẹ̀ kù wọ́n fẹ́ farun àbíyá wọ́n fẹ́ fata bẹ́ẹ̀ wọ́n lè ṣe ní ìsìn rò pé yé wa torí hadithi Ummi Salama radiyallahu anha wa Nabi sallallahu alayhi wa sallam ó ní tí ẹnìkan nu wa bá gbèrò láti pa ẹran léyà tába tí wàá rọ́ṣù Dhul-Hijja kó kóra ró níbi à ń gé kaná à ń mú nǹkan kan nínú irun ara ẹni rìwáyà kan ní bẹ́ẹ̀ náà làwọ̀ ara ẹni. Al-Imam Muslim àwọn náà gbé ẹgbàá wáyé jáde ẹ sì mọ̀ pé Muslim rahimahullah tó ń bá fẹ́ gbégbà wá jáde ó máa ń gbé jáde gbọ̀nà tó pọ̀ yóò gbé jáde riwayatul yóò tún wá gbá wọn míì jáde mutaba'at ẹgbàá wáyé wọ́n wá látọ̀dọ̀ ìyá ńlá wa Ummu Salama radiyallahu anha láti ọ̀dọ̀ Sa'id ibn al-Musayyib àbí ibn al-Musayyab ó wù nǹkan máa pè ní ibn al-Musayyib ṣùgbọ́n àwọn máa ń pè ní ibn al-Musayyab gbogbo méjèèjì náà ló ṣe Sa'id ibn al-Musayyib òun ló gbà wá látọ̀dọ̀ Ummu Salama pẹ̀lú àwọn riwayat lọ́tọ̀ọ̀tọ̀ bó tilẹ̀ jẹ́ pé Sa'id ibn al-Musayyib rahimahullah tó gba ìgbà wáyé wá olùmọ̀nlá gidigidi ni gidigidi ó ń bẹ nínú fuqaha'ul madinati as-sab'a àwọn olùmọ̀ nípa fiqh ti Madina tí wọ́n jẹ́ méjì nínú wa ni Sa'id ibn al-Musayyib ńlọ́wà. Sa'id ibn al-Musayyib tó gba ìgbà wáyé wa ó tún gbà kan wá oúnjẹ riwaya lẹ́kẹta ó gbà ó jẹ́ mawqufa ó jẹ́ ọ̀rọ̀ Ummu Salama tí ò dọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ó ti kọ́kọ́ gba àwọn riwayat wa tó jẹ́ riwayatun musnada àwọn riwayat tó jẹ́ pọ́ dọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ Ummu Salama radiyallahu anha. Hadithi yìí eruku ọgbọ́n sí dípò pàwọ́ aṣọ yìí pé ẹni bá fẹ́ gérun kó máa gé járe ẹni bá fẹ́ gé kaná kó máa gé járe ẹni bá fẹ́ gé nǹkan kan nù awọ rẹ̀ kó gé járe hadithi yẹn ò sí torí pé ad-Daraqutni ó ní hadithun mawquf báwo kọ́dà gan ẹni tí ń sọ pé kò sẹ́rìí ń bẹ́ẹ̀ torí mọ̀kúfù ni kọ́ máa ń tán pé mọ̀kúfù gan ó sì kún orí social media báyìí mo rò pé yé wa torí pé wàhálà wà Nàìjíríà so ṣé ẹ̀yin máa mọ̀kúfù abẹ́ mi kálọ̀ mọ̀ ẹ̀ wá sọ̀rọ̀ náà sọ̀rọ̀ dáadáa. ìrọ̀lásì inú à ń pè ní hadithun mawquf tó o bá sọ̀rọ̀ tó bá yá ní ìsáwá jáde tó a ní mọ́ o ọkàn àbùkù tínú rẹ̀ ó dùn lórí irú rẹ̀ ní Ibn Umar ṣe pẹ̀lú bàbá rẹ̀ wọ́n jókòó lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ pé sẹ́yìn magina tó yẹ kí gbogbo nǹkan ara rẹ̀ ló wúlò kódà kì í wọ́wé. Ibn Umar wa kíni yẹn wá ń jánu kò sọ̀rọ̀ gbogbo sọ̀hábà sọ̀rọ̀ wọn ọ̀ ma Ànábì sallallahu alaihi wasallam igi dàbínù ni nígbà tí Ànábì wa dáhùn Ibn Umar wa ni mo sì mọ̀ lọ́kàn mi pé igi dàbínù tó bá gbé ẹnu ẹ lọ kékeré àná sọ ni sẹ́yìn wúlò mu ọlọmọ ogun dídákú wa lẹ́yìn tó ma ti kú kọrọ pé yé wa so ó túmọ̀ sí pé ìwọ náà bọ́ bá mẹ̀dákùn sọ̀rọ̀ má tán rẹ̀ dànù
kí ni ń jẹ́ hadithun mawquf. ما أضيف إلى الصحابي ما أضيف إلى الصحابي ọ̀rọ̀ tó jọ̀rọ̀ sàbí inú à ń pè mawquf mo rò pé yé so torí ẹni ká sọ pé mawquf yẹn hadithi ni tó yẹ pé tábì yìí lọ sọ pé ànábì sọ pé sílẹ̀ inú à ń pè mawquf kí ni à ń pè lé yẹn makutu kọ mọ̀nkọ́tò ni abẹ́rẹ́ rí nǹkan rọ lásán tílẹ̀ bá sì dá ẹ máa ha rọ burú eléyà ń pè wọ́n náà lè lọ bọ́ sórí social media nísìnyí ńgbà tí ò sẹ́ni tí ó pa lẹ́nu mọ́ eléyà ń pè ní hadithun mursal tó máa pè nǹkan mawquf Sa'id ibn Musayyib nínú rìwáyà rẹ̀ kan òun náà gbà wá tó jẹ́ mawqufun ala Ummi Salama wọ́n gbà wá lórí pé Ummu Salama ló sọ̀rọ̀ kìí sànàbì àmọ́ àwọn rìwáyàt musnada wà náà gbà dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ Ummi Salama eléyìí ó wà nínú Sahih Muslim àti mọ̀ pé Sahihu Muslim Sahihu Muslim ìyẹn nípa àwọn àdìsí tí Muslim gbà wá bẹ ahadithu sahiha. Al-Imam Tirmidhi rahimahullah ona gbà wá ó ní hadithun hasanun sahih. nínú riwaya Muslim Sufyan ibn Uyayna ọ̀n bẹ́ẹ̀ náà tó gba àdìsí yẹn wá ẹnìkan wá sọ wípé wa ba'dhuhum waqqafahu ọlápá kan nínú wa wọ́n sọ pé mawqufu ni kpọ́rọ̀ Ummu Salama ni ẹ̀gbọ́n tí Sufyan ibn Uyayna sọ wa ana arfa'uhu èmi sọ kpọ́rọ̀ Ànábì ni nínú Sahih Muslim kana mo rò pé yé wa wọ́n lápá kan nínú wa wọ́n sọ kpọ́rọ̀ Ummu Salama ni ẹ sì máa pé amirul mu'minina fil hadith ẹni Sufyan ibn Uyayna amirul mu'minina fil hadith yàtọ̀ sí wọ amirul mu'minina fil qura tòkìlá gbá mu'mini débi qura. akramakumullah Sufyan sọ pé wa ana arfa'uhu èmi sọ kpọ́rọ̀ Ànábì ni kí ló tún kù torí ẹ̀ ní Imam Nawawi rahimahullah ẹ̀ mọ̀ kó lùmọ̀ ńlá gidigidi ní Imam Nawawi nínú sharhu tó ṣe fún Sahih Muslim kìí ṣe pé nǹkan ṣe sharhu hadith lásán àwọn nǹkan gbogbo tó bá ní í ṣe pẹ̀lú hadith yẹn yọ sọ Muslim An-Nawawi kò tí ẹ̀ wúlẹ̀ sọ pé ọ̀rọ̀ kan wà lórí hadith ọ̀rọ̀ wo ló fẹ́ wà mo rò pé yé wa ọ̀rọ̀ wo ló fẹ́ wà. Abu Abdullahi al-Hakim òun náà ti gbé jáde nínú Mustadrak òun wá sọ pé sahihun ala shart ash-shaykhayn wa aqarrahu adh-Dhahabi ní bẹ́ẹ̀ ni kò sọ̀sọ́kùsọ òótọ́ ni hadithun sahih ṣùgbọ́n àṣìṣe wà ń bẹ̀ gbàtọ́ ní ala shart ash-shaykhayn wa lam yukharrijahu ẹ̀gbọ́n wa lam yukharrijahu torí Sheikh al-Albani ni wọ́n ṣàṣìṣe lọ́nà méjì àti Hakim àti Dhahabi nínú ọ̀rọ̀ yìí wọ́n ṣàṣìṣe lọ́nà méjì lọ́nà alákọ̀ọ́kọ́ ẹ sọ wípé sahihun ala sharti shaykhayn ẹnìkan sì ń bẹ́ẹ̀ náà tó gbàdí tìyẹn wá kò bí ti shartu Bukhari àmọ́ ṣe déédéé shartu Muslim torí ala sharti shaykhayn àṣìṣe ni. ẹlẹ́ẹ̀kejì ẹni wa lam yukharrijahu Bukhari àti Muslim ò gbé jáde ebi nu Muslim náà láti rí mo rò pé yé torí ẹ gbogbo wa Az-Zahabi ó ní tí Abu Abdullahi al-Hakim sọ wípé sahih ni ó ṣe déédéé bẹ́ẹ̀ náà ni Al-Albani ó náà ní sahih ẹjẹ wa padà sórí ọ̀rọ̀ Ad-Daraqutni Al-Imam Ad-Daraqutni olùmọ̀nlá gidigidi ni
ìmọ̀ rẹ̀ lágbára ó pọ̀ débi pé ó láwọn àdìsí kan tó yọ jáde nínú Sahih Muslim tó ń sọ pé lọ́dọ̀ tó ń kọ sahih gbàtí gbogbo ẹ̀ náà pọ̀ kò ju àwọn àdìsí díẹ̀ báyìí lọ. wọ́n sọ pé ó nímọ̀ débi pé kò lè ṣeéṣe fáwọn màmá láti bírù rẹ̀ mọ́. mo rò pé yé wa ká lè léyìn ad-Daraqutni wàláhì báyìí làwọn olùmọ̀sọ kò lè ṣeéṣe gbogbo màmá náà ń bí ma tó lórí tó lójú méjì tó nímú tó lẹ́nu àmàrù ad-Daraqutni wọ́n ní no impossible sẹ́mi kó asọ̀gbọ́nù nù àbí asọ̀pọ̀nù torí pé wọ́n wo bọ́lọ̀ ń ṣe kẹ́ ẹ bọ́lọ̀ ń ṣe fún ní màtó pé gbogbo èèyàn tó dé lẹ́yìn rẹ̀ àṣẹ̀sì wọn á rí i pé tó kìí ṣe gbogbo tó bá ti ṣe kí ni tó bá ti ń kọ náà ní wúrà so ad-Daraqutni irú rẹ̀ sọ̀rọ̀ so òun lọ sọ yìí pé was-sahihu 'indi waqfuhu lọ́dọ̀ tèmi èyí tó dọ́gba ni pé hadithun mawquf pé ọ̀rọ̀ Ummu Salama ni mo rò pé ti yé wa ṣe eléyìí ṣe bí 'indi fa 'indi lọ́dọ̀ ta ni lọ́dọ̀ tiẹ̀ al-Hafiz ibn Hajar nínú tírà rẹ̀ at-Talkhis al-Habir ọ̀sọ̀rọ̀ Daraqutni kọ̀sọ́lé kọ̀ kọ́mẹ́ǹtì lórí ẹ̀ èso túmọ̀ sí pé sọ́gbà ọ̀rọ̀ rẹ̀ wọlé ni àbí ọ̀gbà wọlé dídákẹ́ tó dákẹ́ àsìpé ní al-Hafiz olùmọ̀ńlá tí ò túmọ̀ sí pé ok right wọ́n ní tó sọ yún ó ṣe déédéé ọ̀rọ̀ olùkọ́ rẹ̀ míì náà tó náà sọ nǹkan kan lé ṣùgbọ́n tí oṣù Dhul-Hijjah bá ti wọlé tẹ́nìkan nu yín sì gbèrò láti pẹran léyà kókóraró kúrò nídìí àmú èékánná irun tàbí àwọ̀ ṣé èèyàn kan lè ronú sọ́ọ́rù rẹ̀ pé mo gbọ́n débẹ̀ kí nǹkan sọ́ọ́rù rẹ̀ sóṣèṣì náà má dáhùn ẹ̀yin ẹrú ọlọ́run ẹ̀rí pẹ́ ń ṣe wítìrì torí pé ọlọ́run ti ṣe wítìrì lọ́kàn nínú àwọn sọ̀làwàt tọ́yàn fún yín ṣé mo kàn lè sọ̀rọ̀ báwọn tí ó jẹ́ pé ọ̀rọ̀ orí lásán sóṣèṣì náà ẹ má máa fọwọ́ sí jẹun ṣètánì ló máa fọwọ́ sí jẹun bolo ti rí àbẹ́ ẹ̀kọ́ ẹ béèrè àbẹ́ ẹni béèrè ọ yàtọ̀ sí kí n sọ pé àmàlà ní ká ẹ má jẹ bá o torí starch tó wà nù ẹ̀bà ó pọ̀ ju mo rò pé yé wa ṣe mo pé lẹ́yìn ọ̀rọ̀ làákà ìlélẹ́ yẹn ṣé wọ́n mọ̀ pé àwọn àgbo tí wọ́n bá ṣe ní Switzerland ó dáa ju tí wọ́n bá ṣe ní Hong Kong lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ kà pé why ẹ kà Switzerland ibi ìkọ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ làákà ìlàsán lélẹ́ yẹn so unlike nǹkan kan tí ò ṣe é ṣe ká pé làákà ìlò ti wá àwọn olùmọ̀ máa ń sọ yìí pé tọ́rọ̀ kan bá wà àkọ́kọ́ àti kọ́kọ́ ní àdìsí yìí o tá a rí kọ́dọ̀ ànábì ó dọ́dọ̀ ànábì ó sì fẹsẹ̀ rìn lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni gẹ́gẹ́ bó ti wà nù Sahih Muslim táwọn olùmọ̀ sì sọ àwa padà sórí ètò wọn tún pè lọ́rọ̀ Ummu Salama káti ẹ̀ wá pò náà lọ́wà. wọ́n ní sẹ́ ọ̀rọ̀ irú eléyìí ń bẹnu jákàn máa rorí sọ pébi tọpọlọ rẹ̀ pé dé àwọn sọ fálùmọ́ ànábì pé tí Dhul-Hijjah bá ti wọlé àbí òye yín ẹ̀yin tẹ́ pẹran léyà tẹ́ ẹ bá gbèrò láti pẹran léyà ẹ gbọ́dọ̀ mú nǹkan kan nínú orí yín àti tara yín ẹ sì gbọ́dọ̀ gé nǹkan kan nínú ìkànnà yín má ẹ sì gbọ́dọ̀ gé nǹkan kan nínú àwọn yín má ẹ pé ń bolo ti rí èmi gẹ́gẹ́ bí ìyàwó ànábì báwo mo rò pé yé wa torí pé sìn làwa ń sè àjẹkí wọn sọ pé wa hadha mimma la yuqalu min qabili ar-ra'y eléyìí ń bẹ nínú tó ṣe pé àhàlẹ kan forí lásán sọ̀rọ̀ ẹ̀ mo rò pé yé wa ń bẹ nínú tó ṣe pé àhàlẹ kan forí lásán sọ̀rọ̀ ẹ̀ àpèjúwe mi ni al-Imam ad-Daraqutni òun yìí kan náà torí pé ibi tó ń máa ń sọ̀rọ̀ ẹ̀ ó ní tírà kan sáńpẹ̀ ni al-Ilal Ilal ad-Daraqutni níbi tí wọ́n máa ń sọ àwọn ayẹ tó wà nù àdé ó ní tábà ń ṣe solatul janaza tábà ti sọ Allahu akbar alákọ̀ọ́kọ́ nìkan lágbọ̀wọ́ sókè Allahu akbar kejì Allahu akbar kẹta Allahu akbar kẹrin ànígbọ̀wọ́ sókè
ok àdìsí kan wá lọ́dọ̀ Ibn Umar wọ́n ní Ibn Umar radiyallahu anhu ó máa ń gbọ́wọ́ sókè ma'a kulli takbiratin min takbirati salatil janaza gbogbo Allahu akbar salatil janaza ló ti máa ń gbọ́wọ́ sókè nínú riwaya kan ó ní bẹ́ẹ̀ l'Ànábì máa ṣe Ad-Daraqutni wá sọ yìí pé as-sahihu waqfuhu gẹ́gẹ́ bí eléyìí tamama ike tó ṣe dọ́gba tọ́fẹsẹ̀ rin lẹ̀ ni pé ọ̀rọ̀ Ibn Umar ni kìí ṣe tà Ànábì sallallahu alayhi wa sallam àwọn olùmọ̀wá takò pé hadithi kan wá tí Ibn Umar ti sọ pé Ànábì ṣe bẹ́ẹ̀ ẹ̀yin wá ní shad ìní ọ̀jẹ̀ wọ́n ní kìí ṣe shad kí ni wọ́n ń pè ní shad òun náà ni rìwáyà tó wà sàhíhà àmọ́ tó tako rìwáyatun asah ó tako rìwáyà tó fẹsẹ̀ rinlẹ̀ jùlọ kí síkà kó gba ọ̀rọ̀ wá kó fi tako rìwáyatul awthaq rìwáyà ẹni tó ṣe fọkàn tán jù ọ́ lọ ni wọ́n ń pè ní kíni shad tó àwọn olùmọ̀ọ́ sọ pé kìí ṣe shad nínú ilmu al-hadith náà a ní nǹkan kan tá à ń pè ní ziyadatul ilm ziyadatul thiqa wa ziyadatul thiqati maqbula ìyẹn ni pé ẹni tó ṣe é fọkàn tán ní rìwáyà tiẹ̀ má lè kún wa kò sì tako rìwáyà míì náà á gbà ọ̀nà akátẹ̀ pé rìwáyà yẹn náà ò ṣe ẹ máa gbọ́ sókè gbogbo takbiratu salatul janaza so ṣeéṣe kí Ibn Umar ó kírẹ́tì ẹ̀ so ṣeéṣe àwọn Ibn Umar tó yẹ pé nínú gbogbo nǹkan ó ń wá àwòkọ́ṣe ànábì sallallahu alayhi wa sallam ó tún fẹ́ kọjá àlà débi pé nínú Madina tí Ibn Umar bá rìn lọ kèé wọ bàtà sẹ́sẹ̀ àwọn sọ̀hábà mi máa wọ bàtà ń tiwọn kí ló dé ó nítorí ẹ̀rù ń bọ̀ kó wọn má lọ́ọ́ fi bàtà òun tẹ ojú ẹsẹ̀ ànábì malẹ̀ subhanallah torí wọn sọ pé tiẹ̀ tún fẹ́ lékele bàbá rẹ̀ Umar àwọn wọ bàtà gbogbo kálukú mi náà wọ bàtà ok tí irú sàhábà ti ń bẹ̀rù pé òun ọ̀fẹ́ tako súnà níbi kankan ọkàn ṣeéṣe kọ́ máa pé ẹ sáà máa gbọ́ sókè gbogbo sọ̀látùl jánásà láì jẹ́ kó rí pa Ànábì ní ṣe bẹ́ẹ̀ tó ṣeéṣe wọ́n yí pé wa hadha mimma la yuf'alu min qabili ar-ra'y eléyìí náà ń bẹ́ẹ̀ nu téèyàn kàn lè ṣe pẹ̀lú orí lásán torí rẹ̀ tí sàhábà bá jẹ́ kó ń lọ sọ̀rọ̀ sàhábà ló ṣiṣẹ́ tó yẹ pé kò lè ṣeéṣe ká sọ pé orí lásán lọ́kàn fi rò ó wọ́n sọ yìí pé mawqufun lahu hukmu ar-raf' ọ̀rọ̀ sàábé ní iṣẹ́ sàábé ní àmọ́ tó ní ìdájọ́ pé tà nàbì ni mo rò pé yé wa ìyẹn ni kí tẹ bá tún ní mawquf náà ni ẹ̀rí ńbẹ́ńbẹ́ àbí òsì ńbẹ́ńbẹ́ à ń bọ̀sibọ́sì a tún ti rí pọ́rọ̀ ànábì ni sallallahu alayhi wa sallam torí ẹja bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀sìn Islam wọ́n fẹ́ kí a ní bẹ̀rù Ọlọ́run kìí ṣe kí wọ́n fi ń gba máàkì fa dáàpẹ ẹnìkan tó ti jáde o ìmà wọ́n kẹ̀jẹ́ pé ọkọ̀ mọ àwọn èèyàn lọ báyìí wọ́n wá pa àwọn báyìí pé wọ́n lè bá a tún ní skọ́ọ̀là abẹ́rẹ́ rí nǹkan mẹ́ wàhálà wà Nàìjíríà yìí pọ̀ kálukú kàfẹ́ skọ́ọ̀ mark torí di eléyìí ọ̀dà kéèyàn máa sọ̀rọ̀ àmọ́ dáa jùlọ kéèyàn ti kọ́kọ́ bẹ̀rù Ọlọ́run kí ẹ sì máa rántí pé inna hadha al-amra din ẹ̀sìn lélẹ́yìí o fanzuru amman ta'khuduna dinakum ẹ wá kíyèsí ta lẹ́ni tẹ́ ẹ fẹ́ máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí gbọ́wọ́ rẹ̀ eléyìí jẹba torí ẹ̀ nítorí fàtí mo fi rántí ni pé mo ráwọn míì tí ń fi ìkànnà já tí wọ́n ń fi eyín já ìkànnà wọn so ó sì lè jẹ́ pé wọ́n fẹ́ pẹran lé amúròkó yé wa kọ́mẹ́rẹ́ pé ní tí ẹ̀yin náà rí nu tẹ́ ẹ gbọ́ nu tẹ́ ẹ fọ́ ẹ máa gé ìkànnà jàre ẹ má gé o mo ti wá ṣèṣì gé mo ṣèṣì gé irun náà ó tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ inshàlá tó bá di ní ọjọ́ kejì ọdún ètò wa ikú ọdún yóò wáyé níbi títí máa ń wáyé àmọ́ kọ́mọ́dà bí ìgbà tí wọ́n sọ fún wa iná lọ fà tí gbogbo ẹ̀fọ́ wa rí bó ṣe rí so nǹkan tí a máa bi wá léèrè lọ́jọ́ yẹn ó ní í ṣe pẹ̀lú ìdájọ́ zina
ìdí tí ṣẹ̀ríà tó fi ṣe zina léèwọ̀ àtàwọn aburú àtàwọn àbàjẹ́ tó wà nídìí zina ṣíṣe gbogbo ń tó ní í ṣe pẹ̀lú zina iná ní kó jẹ́ pé àwọn tá a bá máa kíw kárí pa ká nípa rẹ̀ àwọn ìbéèrè wa yóò dá lórí eléyìí lọ́dún yìí abẹ́lẹ́ wọn bẹ ẹlẹ́dàá wa kó jẹ́ kí ọdún náà kó bá wa láyé kó bá wa láyé kọ́lọ́ ẹlẹ́dàá kó jẹ́ kó bá wa nídẹ̀ra nǹkan tí oníkálukú wa tí ó lò tó fi sọdún náà pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ọlọ́nkọ́ má fi wọ́n wá ẹni tó ti rówó rẹran léyà ọlọ́run má lù pamọ́ lọ́wọ́ ẹni tí sì ń fojú sí pé yóò ṣèṣe ọlọ́run jẹ́ ó ṣèṣe ọlọ́run ẹlẹ́dàá kó ràn wá lọ́wọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. أشهد أن